lodge, when you are going, any soap you use, whether the one you bring yourself or the one you meet at the guest room, make sure you go with the soap. Don't leave it there. Mo kí wa nílé lóko lẹ́yìn òdì, mo kí wa ipa kó jẹ́jẹ́ ṣeré, mo kẹ́yìn ya, mo kẹ́yìn wa, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò, èmi ọmọ yẹn olólùfẹ́ yín. Ayé ọpẹ́ yọ sí ọlọ́tọ̀ sí tiyín náà ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ayé ọpẹ́ a máa yọ fún wa, lórí ọmọ, lórí ìdáwọ́lé wa. Òun láyé ọpẹ́ ló máa fi máa yọ. Èwo ni mo mú wá fún wa lọ́jọ́ títí òní? Ọgbẹ̀nu tán. Kí ni mo sọ? Ọgbẹ̀nu tán. Màá sáré gbé eyín débẹ̀ kájọ lọ mojú ajé kò ní sọ. Kájọ ṣe kí ni? Ká wá máa jọ máa wò lọ. Ẹ̀yin náà wá gbàgbé láti fi comment in the comment section. Yorùbá ni mí, Yorùbá ní ìran mi. Èmi àwọn kò tí ò jìrè. No going back ni o. Mo mọ̀ pé lágbára lọ́wọ́ Ọlọ́run. Ó ṣọmọ olóko bẹ́ẹ̀ ni. A ní sí pẹ̀lú òkú ẹ̀. Ìjẹ̀bú sọ wípé léèlékè o, àwárí léèkè o. Kó tó di pé mo máa lọ. Ẹ jẹ́ ká kọ́kọ́ gbé kéékèèké nínú àwọn fídíòs yẹn wá. Bá ṣe máa ń ṣe, ẹ ṣáà mọ̀. You got it? Ẹ jẹ́ ká sáré lọ wò kí wá máa bá mi ká lọ. Èmi máa ṣe báyìí sìn pọ̀. Tẹ́yìn bá ti wá wò tán, ẹ jẹ́ àjọ fi làákàyè ká fi digest ẹ̀, kí wá fi comment section sílẹ̀, kẹ́ fi comment nínú comment section, kẹ́yìn wo bó ṣe rí. Tó bá jẹ́ nígbà àkọ́kọ́, ẹ má gbàgbé láti subscribe. God bless you. Ẹ máa bá mi ká lọ. Let's go there. There's something going on about soap and guest house. This morning, let me share my experience with you guys. You can see where I'm sharing the experience. There's a reason for that. Most of us that we travel a lot, then we always lodge from one guest house to another, from one hotel to another. This message is for you guys. You know, in every guest house, when you get to the place, if you enter the washroom, there will be a soap like this, new one, inside the washroom for you to use it to bath. Please, when you are going after bathing, make sure you go with the soap. Don't leave the soap inside the washroom, then you go. Make sure you go with the soap, because there are some cleaner, they are making money than the manager of the guest room, and some of them are making money than the owner of the hotel himself. There's a reason for that. You see this soap, when you use it, then you leave it inside the washroom, then you go. When the cleaner, when they come, they pack the soap, then they will put another one there. Do you know where the soap is going? They are selling it to some people and they are using it. Using it for what? Me, I don't know. You too, you don't know. But make sure you save your life and save your destiny. Any guest house that you go, you lodge, when you are going, any soap you use, whether the one you bring yourself or the one you meet at the guest room, make sure you go with the soap. Don't leave it there. Now in content we see in they use the condom for ritual. We can't instruct girls. We say they did the way they do their shower. Any condoms where they use, they don't know they flush them. So the man can't ask me, see, Maddy, pack condoms, they give them. So this 10,000 wey they give you, now for one condom, I been now for the whole of the condom where they far give am. All right, my people, this is honest confession. Now me be Mazi himself. He get waiting this our brother won't tell us today. So I tell God beg you, make you listen very carefully, because either you go don't get this experience before, if you don't hear them before, or you go get something where you go tell them. I no need to tell you the reason why I cover him face, because waiting in one talk, he dey very sensitive, and for his own security, now why we cover him face. So I tell God beg you, watch this video and let us know what you think for comment section. Okay, my brother, yes. I go like make you repeat what you tell me to our viewers where they watch us. Okay, so get hotel where they work for. So that hotel where they work for, normally we get girls where we say they do a shower work for them normally. So we can't instruct girls where we say they did the way they do their shower. Any condoms where they use, where they know they flush them. So we can't give them a basket, those small ones where they put nylon inside. So maybe they drop the thing there. So I meet one man for the tour. I been don't know the man before. So the man can't ask me, see, Maddy, pack condoms, they give them. So me, I don't know what in the man they use the condoms they do. You understand? So sometimes wait, make you they pack those condoms where those guests then they put for the baskets. Yes. Make you they bring them, they give them. Yes. Same man they pack them, they give them. Because that time me, I don't know what in one use and do. So I can't because I mean they in charge of to they bond the condoms. To the bonding condoms. Yes, I mean they in charge to they bond the condoms. So
I call they carry the thing they give am. Me, I don't know wetin they use am, they do. So sometimes it dey take the man like 2 weeks before he go come. So by that time, maybe I go don gather like 20 condoms or 16. It depends the way they take use am for that place. So once him come, I go carry the thing, give am. Me, I no know wetin he use am dey do that time. So normally then, if he come, sometimes he go come dash me like 10,000 that time. So He me go and- give you 10,000 Yes. for giving him those condoms. yes, Okay. he go come, he go give me 10,000 for giving am the condoms. So this 10,000 wey they give you now for one condom, abi na for the whole of the condom wey the pack give am. Na for the whole of condom wey I dey pack, dey give am. Na him dey give me the 10,000 for. And you talk say you no know wetin they use this condom do. I no know wetin dey use am. So at along wey the thing dey go on, so my mind, my conscience come dey like dey judge me. God, normally me I no know wetin dey use am dey do then. No. So as the thing dey go on, I can't tell am say I no wan dey pack the condom again. Dey give am. Say I no wan dey give am again. So him come tell me say he go increase the money to 50,000 for me. So as him talk say he go increase the money to 50,000 for me, I can't still continue. He carry the condom they give am. So, but as this dey go on, as still dey carry the condom they give am, me dey come. I can't tell am say I no wan do the thing again. Say my mind dey judge me. Say because me I don't know wetin they use and they do. I don't ask am many times. No one tell me. Say I can't tell am say if he no tell me wetin they use the condom now they do. Say me I no go dey pack am, they give am again. So now he can't tell me say in they use the condom for ritual. So Wait, he tell you Yes. saying they use those condoms wey they pack they give am since yes, they use and do ritual. yes. He tell you the kind ritual. I tell you as they take do am. You no tell me when they take the drum. You just tell me saying they use the condoms for ritual. So as him can't tell me the thing, my conscience can't start to dey judge me. So as I travel this Christmas, go village, come back, I can't stop to the work for them. Even self like this self, the man still they call me for phone. They call me, but I know they pick in call again because me I dey fear for my life. You see, I'm so You dey fear say as you don't know wetin in they do now. yes. May no come after you, that kind of thing. Yes, me no come after me. So I just say man come because this thing don't too dey bother me for mind. This thing no be wetin only me suppose fit carry. Now it made me call you, say man tell you, say as the thing dey be from you. Okay. You don't try. Wetin I wan understand be say when you talk say you stop to the work for there. As I stop to the work for there, and I inside that last year, now I stop to the work for there. So, but as I stop to the work for there, the man still they call me for phone. But me no say now why I don't stop to the work for there. You go don't get another person we fit still they do that kind thing for him. You see him? Anybody know about this thing where you dey tell me now? No, nobody know about them. Only me I know about the thing. Only you wey know about them. Yes. Nobody know about them. How long you do this thing? I do the thing like for 8 months. Yes, for 8 months. For 8 months now you just dey pack condom where Yes. people use for hotel where una dey work. Yes, they give them because at first me I don't know what thing they use and they do. You see, but as I can't tell me what thing they use, the thing they do, my conscience can't they judge me. I know if they even they sleep well self, I know they feel restless all the time. So I don't know. Oh, wow. The man know your house, you know where they stay. No, you don't know where they stay. No, where they even self like. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, iná ń rú jáde láti inú ilẹ̀ lágbègbè kan tí wọ́n ń pè ní Ọlárewájú nílùú Ṣakí, ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n sọ pé lọ́dún tó lọ ní ọ̀hún bẹ̀rẹ̀ sí ní jó kó tún tó wá padà dé lọ́dún tá a wà yìí. Ó ṣe pàtàkì kẹ́ bá wa pín fọ́nrán yìí ká kó lè tètè dé ọ̀dọ̀ àwọn aláṣẹ kí wọ́n lè wá ojútùú sí kó tó di pé yóò fa ìjàmbá tó pọ̀. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ olóòtú Ṣakí lọ́mọ wà Rescue Mission tí wọ́n fún mi láǹfààní láti máa fi fọ́nrán yìí hàn ẹ̀yin èèyàn. Ẹ wá jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu àwọn ará àdúgbò ọ̀hún. Wọ́n ní a mọ̀ kọjá bíi tẹ́ bá wo ẹ jẹ́ ká wò nísìn ẹ rí i pé pépà nìyí
tẹ́bẹ̀ kì í bọ̀ àárín yìí báyìí nísìn yóò jóná wá ni. tẹ́bẹ̀ kì í bọ̀ àárín yìí bó ṣe wà yìí yóò mú náà ni ṣẹ́tìrì kó ti ń rú ẹ̀rí so tẹ́ bá mú bàtà ń sìn tẹ́bẹ̀ kì í bọ̀ gbogbo ibi tá a wà yìí nísìn tó bẹ̀ ká súnmọ́ gbogbo bẹ̀ yẹn o ẹ̀rí ó ti ń dàbí iná tó ń jó ẹ̀rí so ẹ wò ẹ rí i pé ti ń rú gbogbo ẹ̀yin tẹ́ ń darapọ̀ mọ́ wa ibi ti di páńpẹ́ ikú gan. àmọ́rú iná tí mo rú yàn yín lọ́dọọdún bẹ́ẹ̀ ni kódà ọmọ náà lè ti wà yìí nínú àwẹ̀ ọdún tó lọ níbẹ̀ níbi tí ìyá rẹ̀ ń wẹ̀gbò tí wọ́n ń wẹ̀gbò fún. kí ló ṣe. ó tẹ̀sẹ̀ bọ́ ibi bíbá yìí náà. àwọn ọmọ kéèké mọ ń ṣeré ń bì. bẹ́ẹ̀ ni àwọn ọmọ ilé kéwú bẹ́lẹ́gbẹ̀ẹ́ lè wáyà. ṣé tó ń bá ti wá tẹ̀sẹ̀ bọ́ ẹsẹ̀ wọn. ẹsẹ̀ wọn ni ó jóná ni. láàyè bíi. bẹ́ẹ̀ ni. àwọn tó bá ti kọjá mẹ́ báyìí wọ́n ń kí ẹsẹ̀ bọ́ tó jẹ́ pé ẹlòmíín ṣe léṣe lọ ilé ni torí pé láti láṣìá ni nǹkan yẹn ti bẹ̀rẹ̀ bọ́ lọ́dún náà nísìnyí gan ọ̀tọ̀ ti bẹ̀rẹ̀ sí jó àwọn èèyàn lẹ́sẹ̀. gbogbo ojú tó ń darapọ̀ mọ́ Ṣakí lọ́mọ wa the voice of the voiceless ọmọ nílò ní fúlùtù ọmọ àlè ní ṣe bẹ́ẹ̀ onílọ́jọ́ kẹrin oṣù kẹta 2025 a wà ní àdúgbò Ọlárẹ̀wájú tí a bá ń lọ sí ọ̀nà Ìjálẹ̀ Ọ̀dà níbẹ̀ la wà ní òní kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ ìṣẹ̀lẹ̀ láabi kan ló ń ṣẹlẹ̀ ní ọdún tó lọ ni wọ́n pè wá wípé nǹkan kan ń bẹ ní ààyè tí ẹ ń wò yìí tó jẹ́ wípé bí iná ni eérú làwọn yẹn kọ́ pè ṣùgbọ́n táwọn yẹn bá ti kọjá mẹ́ báyìí ẹsẹ̀ wọn bẹ̀rẹ̀ sí ní sè tó yẹ pé ilẹ̀ yẹn ń gbóná lójijì tó bẹ̀rẹ̀ sí ní gbóná. àwọn yẹn wá wò pé kí ló ṣẹlẹ̀ wọ́n kàn rántí pé ní ààyè ibi tá a wà yìí èédú ni wọ́n ń ṣe ń bẹ̀ tẹ́lẹ̀ ìgbà tí wọ́n ń ṣe èédú Ọlọ́run padà ní pé kẹ́ni tó ń ṣe èédú kúrò ń bẹ̀ mo rò wípé tó bá ti sun pápá ń bì èédú tí ó ti wà ńlẹ̀ tó ti rì mọ́lẹ̀ yẹn òun ló ń kọ́ sí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ níbí. àwọn sì ní àwọn tó wà lórí gbọ́n láwọn ti ké sáwọn tí wọ́n ní ilẹ̀ àárín yìí pé wọn ò yá sí ó dẹ̀ ń ṣe páńpẹ́ ikú aláǹfààní láti gbọ́ ọ̀rọ̀ díẹ̀ lẹ́nu àwọn tí wọ́n jẹ́ ará àdúgbò yìí ká mọ báwo ni nǹkan yẹn bó ṣe ń ṣe wọ́n ní sùtà gan. kí ni nǹkan pàtó gan tó ń ṣẹlẹ̀ láàyè yín lọ́dọ̀ yín bì. tọ́ àmọ́rú iná tí mo rú yàn yín lọ́dọọdún bẹ́ẹ̀ ni kódà ọmọ náà lè ti wà yìí nínú àwẹ̀ ọdún tó lọ níbẹ̀ níbi tí ìyá rẹ̀ ń wẹ̀gbò tí wọ́n ń wẹ̀gbò fún. kí ló ṣe. ó tẹ̀sẹ̀ bọ́ ibi bíbá yìí náà. àwọn ọmọ kéèké mọ ń ṣeré ń bì. bẹ́ẹ̀ ni àwọn ọmọ ilé kéwú bẹ́lẹ́gbẹ̀ẹ́ lè wáyà. ṣé tó ń bá ti wá tẹ̀sẹ̀ bọ́ ẹsẹ̀ wọn. ẹsẹ̀ wọn ni ó jóná ni. láàyè bíi. bẹ́ẹ̀ ni. kí ni wá ní nǹkan tẹ́ ti ṣe sí nígbà tẹ́ nílá tó ti pẹ́ tó ti ń ṣẹlẹ̀. kódà ọkọ̀ tèmi tó gba odidi tí táǹkà kan tí wọ́n bu náà omi sí. tí wọ́n fi ń bomi sí ààyè yìí. tí wọ́n fi pa. sósì kú. díẹ̀ kú ń bẹ́. ọdọọdún ni mo ń ṣe bẹ́ẹ̀ yẹn. ọdún tó lọ yìí náà ló bẹ̀rẹ̀ sí. a gbọ́ pé wọ́n ní wọ́n ṣe èédú ń bí yeri. bẹ́ẹ̀ni. wípé bóyá èédú yẹn ni ó wá ń ṣe àwọn tó nílẹ̀ sẹ́ mọ̀ wọ́n. àdáhùn mọ́ àmọ́ tó nílẹ̀ kódà níbi ara fẹ́ǹsì ilé wa yìí gẹ́gẹ́ iná ní tún sẹ́yọ ní lẹ́nu lọ́lọ́ yìí. ó tún gbé kí ni ó tún káàkiri bí báyìí. ìhò yẹn ó tún sẹ́yọ ń bẹ́. iná yẹn yóò sákẹ̀ sẹ́yọ náà ni gbogbo ìjẹ́ gbogbo bí tá a wà yìí nìsín ó lè tún sẹ́yọ ń bẹ́. ó lè sẹ́yọ ń bẹ́ tó yẹ pé èèyàn onímọ̀ ó dìgbà yẹn bá tẹ̀sẹ̀ bọ́ ní. tẹ́ bá tẹ̀sẹ̀ bọ́ ni ó gbóná gbogbo ẹsẹ̀ yẹn ó. òun ní rúfin ẹ̀wò òun ní rúfin igi tí wọ́n gbé sí ní odidi baálé ilé tó níyàwó ńlé lọ́kẹsẹ̀ bọ́ lẹ́nu lọ́lọ́ yìí lálẹ́ tí wọ́n ń kẹ́rù ń bẹ̀. ìpéjọ mẹ́jọ. ó ti wá dà. ká tó máa rò. ìta gbọ́ òun ni wípé àwọn iléèwé ń bẹ láàyè yìí ilé kéwú náà sì ń bẹ àwọn ọmọdé pọ̀ láàyè yìí tí wọ́n ń wá síbí yìí so àkọ́kọ́ bẹ ẹni tó ní ilẹ̀ yìí kí wọ́n wá ṣàmójútó rẹ̀ adérawọ́ ẹ̀bẹ̀ ní kíákíá sí ìjọba Ṣakí West Local Government ààyè yìí afẹ́kẹ́ wá wo ohun tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ Ṣakí West Local Government afẹ́kẹ́ wá wo ohun tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ ìgbésẹ̀ ní kíákíá bóyá àgbà sí ni bóyá kó kíní yẹn ni so ẹ jẹ́ ká tètè ṣe ìgbésẹ̀ ní kíákíá lórí rẹ̀ Ọlọ́run ní dẹni kankan wá láàmú àdúgbò nǹkan yìí ń ṣe iṣẹ́ ọṣẹ́ gidi fún àwọn tí ń bẹ ní àdúgbò yìí nígbà wọn sì ti ké sí wa aláǹfààní láti wá ká wá wò ìgbà tá a débi lónìí gbogbo bá ṣe dúró yìí ṣe ni ara wa ń gbóná tí ìtì bíi ní agbára gan gbogbo bíi tó e lọ ni o tó fi dí ọ̀hún lọ́hùn yẹn ẹ rí i pé gbogbo bíi tẹ́ rí kíní funfun bẹ̀ yẹn gbogbo ẹ̀ pátápátá ibẹ̀ ni iná yẹn dúró so kọ́lọ́n kó ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa kí ìjọba ìbílẹ̀ Ṣakí kí wọ́n mọ̀ wà ààyè yìí níran kí wọ́n tètè gbégbésẹ̀ ní kíákíá lórí rẹ̀ much love and God bless you all.
bó tiẹ̀ jẹ́ pé ó ṣeé ṣe kó jẹ́ pé èédú tó jókùn nínú ilẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní gbọ̀rẹ̀gẹ̀jigẹ̀ tó wá ṣẹ̀ṣẹ̀ ń tú jáde báyìí, ó ṣe pàtàkì kíjọba tètè rán àwọn onímọ̀ ìjìnlẹ̀ lọ sádùúgbò yìí láti lọ fìdí ẹ̀ múlẹ̀ pàtó ohun tó ń rúná jáde láti inú ilẹ̀ ládùúgbò Ọlánrewájú nílùú Ṣakí. Mo béèrè lọ́wọ́ alàgbà Ṣakí Lọ́mọ́wà Rescue Mission bóyá ilẹ̀ ń mì ládùúgbò ọ̀hún, ṣùgbọ́n wọ́n sọ pé ilẹ̀ ò mì rárá níbẹ̀. Èyí túmọ̀ sí pé kò súnmọ́ kó jẹ́ fòkénò ló fẹ́ ṣẹlẹ̀ níbẹ̀, nítorí pé ilẹ̀ rírì wà lára àwọn ohun tó máa ń ṣáájú fòkénò. Nígbàtí ilẹ̀ ò sì máa mì ládùúgbò Ọlánrewájú, kò súnmọ́ kó jẹ́ pé fòkénò ló fẹ́ ṣẹlẹ̀ níbẹ̀. Ju gbogbo ẹ̀ lọ, ẹ bá wa pín fọ́nrán yìí ká kó lè dọ́dọ̀ àwọn ìjọba kí wọ́n lè tètè gbégbésẹ̀ lórí ẹ̀ kí iná yìí má bàa fa. Àwọn èèyàn tó ń post káàkiri tó ń trend ọ̀rọ̀ èmi àti Wahala. Àwọn bọ̀tí tó jẹ́ ń padà ṣe fídíò yìí ni pé àwọn èèyàn ti pè mí gan. Mi ò kọ́kọ́ fẹ́ ṣe fídíò yìí, mo kọ́kọ́ wò pé mo busy ju gbogbo yẹn lọ. But àwọn èèyàn mi nílùú òyìnbó lábúrọ̀dù wọ́n ti ń pè mí gan pé kí n ṣe fídíò yẹn. Nǹkan kan ló jẹ́ kí n fẹ́ ṣe fídíò yìí. Máa sọ díẹ̀ nípa tó ṣẹlẹ̀ ní ọjọ́ yẹn. Then tó tún wá motivate mi láti ṣe fídíò yìí ni pé mo ń rí comment àwọn kan pé aláwo ni wọ́n ṣàwo ni. ojú tó máa darapọ̀ mọ́ wa ẹ má gbàgbé láti bá a máa tó impression yẹn ni mo fẹ́ ló fi jẹ́ kí n fẹ́ ṣe fídíò yìí. àwọn kan tó ní gay ni wọ́n n tó jẹ́ n fẹ́ ṣe fídíò yìí nìyẹn. ẹ jẹ́ ká béèrè ọ̀rọ̀. gbogbo èèyàn ló mọ̀ mí òdo ni mímí iṣẹ́ ìmọ̀fọ́ lóko ní sẹ́ráfù. Everybody dẹ́ mọ̀ pé mi ò ń ṣoní dọ̀tí, mi ò sínú àwọn tó ń ba ìlànà jẹ́. Reverend ni mi, JP ni mi, oníwàásù ni mi. Wọ́n pè mí kí n wá wàásù church yẹn ni. Ìgbà tí mo débẹ̀, àbá bàbá ń bẹ̀. Bàbá gba mic pé àwọn fẹ́ sọ̀rọ̀. Wọ́n lólúwa ní káwọn fẹ́ mi jẹ bishop. Mi ò ní sọ ju bẹ̀yẹn lọ. Ẹ wo irú àwọn bàbá yẹn bí wọ́n ti dàgbà tó nú ìlànà yìí. Ní gbangba ń bẹ̀ ṣé màá ní mi ò ní kúnlẹ̀ ni. Àbí mi ò ní interrupt wọn náà. Àgbàlagbà ni wọ́n. Ṣé bàbá la wá kéré nu sẹ́ráfù ni. So mi ò l'option ju kí n kúnlẹ̀. It wasn't intentionally, kì í ṣe pé bí mo prepare fún. Gbogbo ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn lọ́jọ́ yẹn, mo gbà pé bí Olúwa ti fẹ́ kó rí ni. Are you getting it? But mo rí pé àwọn kan wá bẹ̀rẹ̀ sí ń ṣẹnu yọ́bọ̀yọ̀bọ̀. Ẹlòmíì tí ó mọ̀dí ọ̀rọ̀ á kọ́ máa sọ̀rọ̀ jáde, á máa sọ̀rọ̀ yábayàbá. Are you getting it? Mi ò ń ṣe ní dọ̀tí, mi ò ń ṣe ní tí wọ́n ń bú ẹnu àtẹ́lù. Olórúkọ ni mí. Àwọn kan ní wọ́n ń kìsì ara wọn. Ṣé wọ́n ṣe ń kìsì ara wọn nìyẹn? Ohun tí mo wòye tí bàbá yẹn gbìyànjú àti ṣe ni pé kó sọ pé bóyá lẹ́yìn tí wọ́n ordain mi as bishop bóyá kó sọ pé wọ́n fún láṣẹ. But àsìkò yẹn mi ò lè dojú tí wọ́n ní gbangba. Mi ò l'option ju kí n kọ̀ ṣá máa wò ń tèmi lọ. Good and fine. Àwọn kan ojú tí wọ́n fi rí lè má tẹ́ wọn lọ́rùn. But ẹlòmíì ò ní mọ̀ dí ọ̀rọ̀ akọ́bẹ̀rẹ̀ sí ń sọ ohun tó wù. Mi ò ṣáwó pẹ̀lú ẹnikẹ́ni o. Èmi ò ṣáwó o. Ọlọ́run ìpè àti májẹ̀mú dẹ̀ ń rí mi o. So kì í ṣe tó dé tó ṣẹlẹ̀ nínú fídíò yóò bá èmi náà lójijì ni. Are you getting it? Mi ò dẹ̀ ń ṣe game oníyàwó ńlé. Àwọn èèyàn mi ti ń pè mí láti ìlú òyìnbó láti jẹta. So ohun tó jẹ́ kí n kọ̀wé pé let me do this video nìyẹn. Mo ti kọ́kọ́ decide pé mi ò ní sọ nǹkankan. Let everybody, anybody sọ tó bá wù. Are you getting it? Ọlọ́run làwa ń bá rojọ́ kì í ṣèyàn. Ọlọ́run là ń bá rojọ́ kì í ṣèyàn. Tọ́lọ́run bá ti dá ẹ mọ̀ fèèyàn lẹ́kọ̀ọ́ èèyàn ò nídìí àti dá ẹ mọ̀. Ìdánimọ̀ èèyàn ogun ni. Ṣáàjẹ́ kọ́lọ́run dá ẹ mọ̀. Ó ti yé. Àìmọye tí mo ti gbọ́ bọ̀ mi ò sí ń bí láti wá bá anybody jà. Àdúgbò wa ní Kọ́bọ̀ òun láti mú gbọ́mọgbọ́mọ obìnrin ni. Ó na súwìtì sáwọn ọmọ wa ládùúgbò. Ẹ jẹ́ ká mójútó wọn ọmọ wa. Àjọmọ̀gbé ni okùn pàtó ẹ̀sẹ̀ dé okùn kan sójú. Gbọ́mọgbọ́mọ ò ní gbọ́mọ wa lọ. Àdúgbò wa ní Kọ́bọ̀ ní Ìrè Òwúrọ̀ láti mú o. Ó lélẹ̀ o. Ó na súwìtì sáwọn ọmọ. Ó lélẹ̀. Ọmọ sí ẹ̀sùn lórí burúkú ẹ̀ tí wọ́n fún ẹ̀ wò. Ó lélẹ̀. Ṣé ti rí báyìí? Going to abi 16. Going to 16. Kí lórúkọ ẹ? Adérónkẹ́ ọmọlúwo ni ẹ. Sọ̀rọ̀ ọmọlúwo ni ẹ. Eru nínú yẹn ni ó fi dá wa ká. Ìmọ̀ bẹ́ẹ̀ sùkú. Ọ̀lẹ̀ ni ọ́, Jámọ̀gbé ni ọ́. Ọlọ́run máa mú ẹ tí ò bá mú ẹ ń bì.
Idiot. Lady kan ló rìn rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ dé sàlẹ̀ ọ̀dọ̀ wa nísìn. So kí wàá la fẹ́ ṣe? Mo ṣe nǹkan tó jápọn lé fún. Tani. Kì í ṣe nǹkan tó jẹ́ àpọ́nlé. Ọ̀rọ̀ rẹ̀ náà ó takora wọn ọ̀rẹ́ mọ̀. Ẹni tó ń ṣe aburú kò ní kọ́ sórí pé Kò lọ́nà àti. Kí ló dé díẹ̀ díẹ̀ o? ọmọ tí bàbá rẹ̀ fún lóyún tó bímọ fún bàbá rẹ̀ tí bàbá rẹ̀ bí ọmọ ẹyọ kan tó yẹ pé gbà tí wọ́n fẹ́ bí ọmọ lé òun náà ló bí ọmọ tí wọ́n bí lé fún bàbá rẹ̀ gangan wọ́n ti wà ń bí o ọ̀rọ̀ yẹn ibi tá a fi kọ́ sí níjẹ̀jọ́ afẹ́rẹ́ lónìí ẹ̀yin tí ẹ bá ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ń tó ṣẹlẹ̀ ń stúdíò ń jẹjọ́ nu ọlágbá díẹ̀ a sì gbọ́dọ̀ pàṣẹ bu bẹ́ẹ̀ ibo ni bàbá rẹ̀ wà báyìí ibo lọmọ náà wà kí la fẹ́ ṣe lórí ìgbésí ayé ọmọ yìí what is the next thing kí ni next step tá a take àbí àkànṣọ́ a sì kúrò lórí ẹni ìyẹn kì í ṣe ìwà kọ́kọ́rọ́ aláàtẹ yes. ọmọ yìí rèé o ti wà lórí ìjókòó ọmọ tó sì bí fún bàbá rẹ̀ òun náà ní lọ́wọ́ rẹ̀ yìí ẹ má bí mi wípé bo ni bàbá rẹ̀ wà náà mọ tó lè ti máa ṣẹlẹ̀ ẹ̀yin náà mọ ibi tá a ti lè bára wa dé lórí ọ̀rọ̀ ọ̀hún gbọ́n bó wá ní ọjọ́ ọ̀la ọmọ yìí èyí ti ṣe ọmọ tá à ń sọ ọ̀hún ẹ̀mí wípé where is the father please you can't see him now. títí tí ọmọ mọ́jà kàn ní figbá rẹ̀ mú kọ́ oríyọmí òkìkí bí ọ̀bọ̀n ọjà ayan lọ bí ẹ̀dẹ̀ bí ẹ̀dẹ̀ ayan lọ bí ẹ̀dẹ̀ bí ẹ̀dẹ̀ ẹ̀yin tẹ́ fẹ́ pè wá lórílẹ̀‐èdè nàìjíríà lẹ lo léyìí o 0810180 ọmọ tí ń bẹ lẹ́yìn ọmọ yìí tó bí fún bàbá rẹ̀ kí là á ti ṣe ọmọ yìí fúnra rẹ̀ bó ni ó ṣe lọ ayé rẹ̀ tí ó kúrò nínú trauma yìí níbo ló sùn lénìí. ọ̀dọ̀ ọ̀gá mi. ọ̀dọ̀ ẹni tí ẹnìkan wà tí ń kọ́ṣẹ́ lọ́dọ̀ rẹ̀. ok àwọn ló bá gbà sọ́dọ̀ náà for now. ló bá gbà sọ́dọ̀ iṣẹ́ kí ló ń kọ́ télọ̀ kí ló fẹ́ gan ìwọ gan já òbí ọmọ tó fẹ́ gan ná kí ló fẹ́. ẹ ti pa kámẹ́rà ń o yẹmi ẹ fẹ́ mi ok o fẹ́. mo fẹ́ padà sí school. o fẹ́ padà sí school níbo ló ti drop out ní school gan. mi ti ka ss3 ss2 mo ti stop. sọ̀rọ̀ sí microphone yẹn. ss2 mo ti stop ó ka ss3. ss2 ló ti stop ó wá ku ss3 nítorí ẹ̀wù ẹni kó o padà sí school. bẹ́ẹ̀. kábíyèsí. mo ti sí ojú òpó lẹ̀ ẹ bá wa sọ̀rọ̀ ẹ̀yin gbọ́n èmi gọ̀ ẹ jẹ́ àjọsọ o kí ni a ṣe. kí ni ká ṣe lórí ọ̀rọ̀ ọmọ yìí kí ni ká ṣe o kí ni ká ṣe o hello. ẹ̀lẹ́ ẹ̀ka alẹ́ o. ẹ̀ka alẹ́ mà orúkọ yín àti tẹ́ ẹ ti ń pè wá. ìyá ọba ló ń sọ̀rọ̀ láti ṣọlẹ̀. yes. orí ìjọba ní ìdáàbò. àmín àmín. ìṣẹ́ ti lágbára ọlọ́run. àmín àmín. lágbára ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń to gbogbo ìrìn àjò oníkádùkù ọlọ́run bá mi tò ìrìn àjò ayé yín. àmín. nípa ayé kọ̀ọ̀kan ní ká yín lágbára ọlọ́run. àmín àmín. gẹ́gẹ́ bí ọgbọ́n òye tèmi bí ọgbọ́n ọmọ kékeré ọmọ ọwọ́ rẹ̀ yẹn ṣé wọ́n lè gbà nílé ọmọ aláìníyà. ẹ bá ń gbé kinní sílẹ̀ ọtún sunkún ni ẹ bá ń gbé kinní sílẹ̀ tí kò gbọ́n tí wọ́n ń sọ ẹjọ́ gbọ́n. mami ẹ má ti ẹ bá ń padà bẹ̀ díẹ̀ báyìí kò gbọ́ lẹ́ẹ̀kan ọ̀ya. ọmọ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ tó bá fẹ́ rójú sọ̀rọ̀ àyẹ̀ kán lọ gbé sílẹ̀ ọmọ aláìníyà. bó ṣe wà yẹn wọ́n lọ gbé síbẹ̀ ni o torí pé kọ̀ǹdíṣàn rẹ̀ bó ṣe wà pẹ̀lú ọmọ ègún burúkú ní bá ti jọ rìn bá ó lè fún láti ṣàṣeyọrí. ó lè fún un torí pé kò ní jó rójú tó ọrọ̀ ayé rẹ̀ tí wọ́n bá wá lọ gbé sílẹ̀ ọmọ aláìníyà yóò ṣẹ̀ṣẹ̀ mọ̀nà tí ọba àgbẹ̀ ìrànlọ́wọ́ tẹ́ bàbá ń ṣe fún un tọrọ ọmọ òfin ní dojú tó bàbá ẹ̀ ti dojú ọ̀rọ̀ ẹ̀ gbìn. ẹjọ́ torí ọlọ́run inú ò ní ta ẹ̀ ní bàjẹ́ inú ò ní bàjẹ́ lágbàá ìrànlọ́wọ́ rẹ̀ bá wàá ṣe fún un. ẹjọ́ tó bá sì ní ìdìrànlọ́wọ́ ọmọ nàìjíríà náà ẹ sọ síta ní tó ń kálukú bá ní á fi ìrànlọ́wọ́. ok ẹ ṣeun mo dúpẹ́ o. hello. 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 Mr. Fat. yes ma.
Orúkọ tèmi ni Ọlá, òun pè láti London. Oh, ẹ ra mà. Ìwọ jẹ́ kán give ọmọ yẹn up for adoption. That's my suggestion. The baby or the girl? Baby yẹn, ẹ jẹ́ kán give her for adoption. I think that's the only solution. So what will be the fate of the mother, as in the girl? The fate ẹ ni pé kó. Kí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì, mo rò pé èmi àti láti jọ mójú ajé kò ní sọ. Ojú wo lẹ́yìn fi wò? Báwo lẹ ṣe rí sí? Gẹ́gẹ́ bí mo ṣe promise wípé mi ò ní pẹ́ wá lákòókò bó ṣe lè hùn kó mọ̀, so that a lè pín débi tó yẹ kó dé, àwọn tó yẹ kó gbọ́. Bó Yorùbá ni mí, Yorùbá ní ìran mi, no going back. Ìgbà wo ni mi ò mọ̀, àkókò wo ni mi ò kúkú mọ̀, bọ́ mo mọ̀ wípé ó ti di dandan kí a ní ìtúsílẹ̀. Ó ti di dandan kí okùn yẹn kó já báyìí. Bíbá ẹ̀ láti máa ń gbé oríṣiríṣi ètò yẹ̀wò, bọ́ èwo ló jẹ wá lógún jù. Èyí tó mú wá tó jẹ́ gàǹgà nínú ẹ̀ òun ni wípé a máa rí wípé ilé ayé ò ṣe gbé, òun ò mà ṣe bínú lọ. Ìlú òyìnbó ó ti di oníbí ò lọ yá. Ìlú Áfíríkà kò ṣe bínú lọ. Kí la fẹ́ ṣe sí báwo la fẹ́ sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Àfi k'Ọlọ́run kó gbè wá níjà, kó fọwọ́ kún wa, kó kó wa yọ nínú ewu. Mo kí wa lẹ́ẹ̀kan sí pa bó jẹ́ ọjọ́ ṣeré, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀mí ọmọ yín náà ni ayé ọpẹ́ yọ. Tó bá jẹ́ nígbà púpọ̀, ẹ má gbàgbé láti subscribe. Ẹ̀yin tó dẹ̀ já wà tíátíá, ẹ má gbàgbé láti bá mi tẹ like, láti bá wa fi comment náà sílẹ̀. Àtẹ̀yin tẹ́ máa ń bá wa pín. Agbára lọ́wọ́ Ọlọ́run, ojú òní tiwa. God bless you. One love. Bye for now. This is good news to all. But first of all, write this number down. 1-845-293-8937. You will get through to Define Travels and Tours. They help you process and obtain USA work permit visa, tourism and visiting visa, vacation and cruises. Wow! The USA work permit visa allows you to legitimately work anywhere in USA once you arrive. Interesting. Call Divine Travels and Tours, New York, USA on 1-845-293-8937 or send email to divinetravelstours5@gmail.com. Divine Travels and Tours is tested, trusted, and reliable. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.